ẹ̀yin tèmi ǹjẹ́ ẹ tún ti gbọ́ o wípé Bọ́kà ti jáde lórí ọ̀rọ̀ Àbọ̀lọ́rẹ́ èyí tí gbogbo ènìyàn mọ̀ sí Legacy àti MC Olúọmọ o ó ní oore wo ni Àbọ̀lọ́rẹ́ ṣe fún Sego tó máa fi ka 5,000 naira sí ẹ wípé ìwọ tó ń bá ọ̀gá ẹ̀ rìn tó jẹ́ pé ṣe ló dijú lẹ́yìn ọ̀gá ẹ̀ ń bá gbogbo aráàlú jà ìwọ náà bá aráàlú jà wípé kí ló ń ṣe ẹ́ ná tíyàn bá ń báyàn rìn èèyàn máa ń fi tọgbọ́ntọgbọ́n bá ènìyàn rìn ni kì í ṣe pé èèyàn máa pa làákàyè èèyàn torí pé kí ni èèyàn ń jẹ lábẹ́ irú ẹni bẹ́ẹ̀ wípé àmọ́ ìwọ ní tiẹ̀ gbogbo ibi tí ọ̀gá ẹ̀ bá rìn sí ló ń rìn sí gbogbo àwọn tọ́gá ẹ̀ ń bá jà ló ń bá jà wípé ọ̀hún kò yẹ kó rí bẹ́ẹ̀ o ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó ní ọ̀gá ẹ̀ sọ wípé òun ò lè sin bàbá kóun tún sin ọmọ wípé kí ló wà ń bẹ̀ kí ló burú jù tí bàbá bá ń ṣe dáadáa tí ọmọ náà bá ń ṣe dáadáa kò sí nǹkan tó pọ̀ jù kí àwọn jọ sìn wọ́n náà wípé sòfò tó yẹ pé bàbá àti ọmọ wọ́n ṣe ohun tó tẹ́ àwọn lọ́rùn wípé bóun ṣe wàyè èèyàn aṣíwájú lòun o èèyàn Ṣèyí Tinubu lòun wípé kò dẹ̀ sí nǹkan tí wọ́n bá sọ tí òun ò ní tẹ̀lé o àmọ́ ìwọ ní tiẹ̀ nítorí pé ọmọ arọ́ sọ pé ibi tóun bá rìn sí ni ìwọ náà máa rìn sí ìwọ náà wá sọ wípé kí ni ibi tí ọ̀gá ẹ̀ bá lọ lu ìwọ náà máa lọ àwọn tọ́gá ẹ̀ bá jà ni ìwọ náà máa bá jà wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ wo ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó ní Legacy ṣe mistake gan o wípé kò dẹ̀ lajú ẹ̀ wípé loser ló ń tẹ̀lé àti wípé bó ṣe ń tẹ̀lé loser ẹ̀ ìwọ gan máa lose gbẹ̀yìn ni o wípé ibikíbi tí o bá wà wọ́n máa fi ọlọ́pàá gbé ẹ wálé ni ẹ wo ọ̀rọ̀ náà pọ̀ o ó tún tẹ̀síwájú o ó ní Sego ló lẹ́kọ̀ọ́ kò dẹ̀ sí nǹkan tí anybody lè ṣe wípé báwọn ṣe wà yìí èèyàn aṣáájú làwọn o ó nígbà fọ́gà ẹ̀ kò jàfẹ́ tó ẹ̀ ni o ẹ wo ọ̀rọ̀ náà pọ̀ tí Bọ́kà sọ o ẹ jẹ́ àjọ gbọ́ látẹnu Bọ́kà níbi tó ti ń sọ àwọn ọ̀rọ̀ nípa MC Olúọmọ Àbọ̀lọ́rẹ́ Ṣèyí Tinubu àti Aṣíwájú. Legacy oore wo ló ṣe fún Sego tó fi ka 5,000 fún ẹ ó tẹ̀lé lùsà wọn nígbà fọ́gà ẹ̀ jàfẹ́tọ̀ ẹ̀ ó lọ ń tẹ̀lé olórí ẹ̀ ó lajú ẹ̀ tó bá ń tẹ̀lé èèyàn aṣíwájú lajú ẹ̀ kó fi ríran rárá kó lè mọ̀ bóyá ó ń ṣe mistake àbó ń ṣìnà ọ̀gá ń ṣìnà ìwọ náà ń ṣìnà níbo lè fẹ́ gbà Sego ló lè kó o ẹ ti wá múnú bọ́ọ̀gá mi lẹ́ni òun ní kangaroo president lọ́gá yóò ti confirm mi lẹ́ni ẹ lè lọ níbo lè fẹ́ gbà Sego ló fún yín ránkì ó ti wá já ránkì yín sí ẹ lè lọ wàhálà ìtàlá sí mọ́bìlà Legacy ó ṣe mistake ó ṣe big mistake ló ṣe o wàhálà ìtàlá sí mọ́bìlà ó lọ òun tẹ̀lé ọ̀gá òde lájú odíjú máa tẹ̀lé ó ṣe máa wọn tẹ̀lé lùsà ọ̀gá tó ń bára àlùjá ìwọ náà fẹ́ bára àlùjá bọ́ ayé ló mọ́jà á gbé ìyá ìwà wá ṣẹ̀wọ̀n ó máa ṣẹ̀wọ̀n ó sì sọ̀rọ̀ sọ ó ṣàṣìṣe gan o oníbi tọ́mọ arọ́ bá ń lọ ló ń lọ tọ́mọ arọ́ bá ní aṣíwájú ni tó bá láṣíwájú náà kọ́ aṣíwájú náà kọ́ ó wá ń sọ̀rọ̀ ní ọ̀gá ẹ̀ tó ṣàṣìṣe ọ̀gá ẹ̀ lóhun ò lè sin ọmọ kóhun sin bàbá lọ́gà ẹ̀ tó wá láti ilé tọ́wọ́ ti jẹ́ kankan kí ló bàjẹ́ nínú pé kó sin ọmọ kó sin bàbá tó máa ń ṣe dáadáa fún ẹ mo rá àwọn fámìlì tó wá sórí TikTok ó mọ̀ nǹkan tó wá ṣe wọ́n láwọn fẹ́ appreciate driver bàbá wọn driver yẹn driver bàbá wọn ni bàbá wọn ṣe dáadáa fún òun lọ́rùn àwọn ọmọ ẹ̀ lọ sí yunifásitì bàbá wọn wá kú ó wá tún wà wọ́n ọmọ àwọn ọmọ wa kọ̀ǹtínì wọ́n tún kọ́lé fún wọ́n ṣe gbòǹkan fún ọ̀gá tiẹ̀ lóhun ò lè sin ọmọ kóhun sí bàbá àwa rẹ́dì láti sin ọmọ láti sin bàbá ọ̀gá tiẹ̀ ò wá láti ilé eré débi kó fẹ́ sin ọmọ tó fẹ́ sin bàbá kò lè mọ̀ kò lè appreciate wọn láéláé àwa appreciate aṣíwájú appreciate Ṣèyí Tinubu aṣíwájú kọjá bẹ́ẹ̀ àwa wá ń sin ọmọ wá ń sin bàbá ẹ̀ tún wá fẹ́ padà wá kẹ́yìn náà wàá fẹ́ sin ọmọ tẹ́ fẹ́ sin bàbá kò lè ṣẹlẹ̀ mọ́ ẹ̀ ọ̀gá ẹ̀ ó ti fẹ́ nu wúgẹ̀ẹ́tì inú fámìlì tó bá ti ń sin bàbá yẹn wá kú àwọn ọmọ ẹ̀ tún wá appreciate ẹ̀ wọ́n rán àwọn ọmọ ẹ̀ lọ sí yunifásitì wọ́n kọ́lé fún ẹ̀ kí ló tó ní sanwó mọ́ ọ̀gá ẹ̀ tó wà láti ilé rẹ̀ tó ń fa àtọ̀ burúkú bu wọ́n fi bí ọ̀hún fàtọ̀ gidi bí ọ̀gá ẹ̀ òun ló wá ń jáde látàánú ẹ̀ òun ò lè sọ ọmọ kóhun sí bàbá àwa táwa rẹ́jì táwa sin ọmọ tá a sin bàbá àwa jẹ lọ aṣíwájú wọ́ọ̀t láti sin ọmọ láti sin bàbá èèyàn ńlá la ṣíwájú gbogbo nǹkan tẹ̀lé ń gbé ní ìgbésẹ̀ pé káṣíwájú má di president ní 2027 ẹ̀ lè lọ àpọ̀jù yín lọ iṣẹ́ táṣíwájú ti ṣe tí polówó iṣẹ́ aṣíwájú ṣe dáadáa
àti rí president bí aṣíwájú kò tí ì sírò ẹ ibo lè fẹ́ gbà àti wọn àti ẹ̀yin ẹ̀ lè lọ àpọ̀jù yín lọ. àwa wà pẹ̀lú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àwa pẹ̀lú Ṣèyí Tinubu, àwa pẹ̀lú Amsat, ọ̀gá wa ní Amsat. Ibi táṣíwájú bá ń lọ là ń lọ, ẹni táṣíwájú bá fà lẹ̀ là máa tẹ̀lé. Aṣíwájú ló fa Amsat lẹ̀. Ọláwọn kan wọ́n ń polówó Ṣèyí Tinubu, wọ́n tún wá bẹ̀rẹ̀ sí sàlẹ̀ Amsat. Èmi nì kọ́tà wíṣì lásọ̀, aṣíwájú ti wá fa Amsat lẹ̀. Amsat la máa tẹ̀lé, ọ̀gá wa ní òun náà dẹ̀ ní ọ̀gá wa Ṣègùnàtì tẹ̀lé, tí Ṣèyí tẹ̀lé, a máa tẹ̀lé. Ìwọ ló fọ́jú ló ń rò pọ́ gẹ̀ jẹ́ kankan tí ò dẹ̀ jẹ́ nǹkan. Wọ́n fọ́n gẹ̀ ní microphone kó ṣe ẹ̀ ló tẹ̀sí, ó dẹ̀ dojú agbolú, wọ́n á gba máìkì lọ́wọ́ ẹ̀ wá fẹ́ ya wèrè. Ọ̀lára kan gásà, ara máa kọ́ ẹkú ni o. O ò lè lọ. Oníṣẹ́ kan bá ṣí ẹ tó ṣe gbá tó ṣàwo, nǹkan máa ṣí ẹ̀. Ó máa ṣí ẹ̀. Nǹkan máa ṣí ẹ̀. Gẹ́gẹ́ sí ìfàtí ni mo sọ fún ẹ̀, nǹkan máa ṣí ẹ̀. Wọ́n máa gbé ìyá aláya ẹ̀ wálé láti bẹ̀ wá ṣẹ̀ wọ́n. Ó ti bẹnu kọ̀. Ó fẹnu kọ̀. Ìwọ ń sọ̀rọ̀ sáṣíwájú, ó sọ̀rọ̀ sí Ṣèyí, ó wá fẹ́ dá padà. Àti bẹ́ẹ̀ mú fídíò ẹ̀ lẹ̀. Ó lè lọ. Oníbi tọ́mọ arọ́ bá ń lọ ló ń lọ. Tọ́mọ arọ́ bá sọ pé aṣíwájú ni. Tó bá aṣíwájú kọ́. Ó tún wá sọ̀rọ̀ sí Ṣèyí Tinubu. Àwa ò sọ̀rọ̀ sí àwa lóyà tó di kọ́ ni. Ẹ lè lọ. Ọmọ Ṣègùnàtì tèmi tó di kọ́ o. Èmi Bọ́kàs Àyìndé Ọmọlúwo. Ìbẹ̀rù phobia. Ibi Ṣègùn wà ń lọ lèmi lọ. Ṣègùnàtì, I'm so loyal to you. To the call ni o. Mi ò ní padà lẹ́yìn ẹ̀. Tọ́lọ́ lòun ò padà lẹ́yìn ẹ̀. Èmi náà ò ní padà lẹ́yìn ẹ̀. Ọlọ́run ló ń tẹ̀lé Ṣègùnàtì. I so much love you. Orúkọ tẹ́mi ìfẹ́ ló ń ṣe. Ìgbà tẹ́mi bọ́ máa rọjà, Ṣègùnàtì wà pẹ̀lú ẹ̀. Bọ́ mi sọ̀rọ̀ sírì ní ìbórè. Sórí mo mọ̀ àtóní. Àwọn èèyàn máa pè mí, wọ́n máa ní kí n ṣe gbá kí n ṣàwo nǹkan báyìí ṣe mí ní ṣe. Èmi àti Ṣègùnàtì àní àjàrí. Ọmọ ọ̀rọ̀ lèmi ń bàjà, nǹkan tó ṣe fún mi ń bàjà. Ṣègùnàtì ọkọ Àbẹ̀bí Ibáyọ̀mídé ó ní wálẹ̀ láéláé ọmọ Adékúnlé ó ṣubú tì. Ọ̀tá tó bá ń gbèrò pé kò ṣubú àwọn máa ṣubú. Ó ti fàájú lọ́wọ́ wọn lè ní Ṣègùnàtì. Ọ̀gá mi sà, I'm so loyal, ọ̀hún lè lọ. Ọlọ́run fún ẹni eléyìí. Ó mọ̀ ọ́ sọ, ó mọ̀ ọ́ wí, ó tún wá níwà. Ó mọ ẹni tó ń pọ́nlé. Òun ṣàpọ́nlé irúwa yìí, lágbára tó ẹ̀, tó bàtà ẹsẹ̀. Èèyàn kan wá ní kémi padà lẹ́yìn ẹ̀. Tí mo rẹ́nìkan tó ń jára kí wa. Mo wá rẹ́nìkan tó pọ́n wálé. Táwa ní kí n tẹ̀lé. Ṣègùnàtì èmi Bọ́kàs Àyìndé Ọmọlúwo, mo padà lẹ́yìn ẹ̀ tí. Ọ̀gá mi, I so much love you. Kọ́kọ́ wò ní ṣí ẹ́. Kò ní ṣàwọn ọmọ ẹ̀, kò ní ṣèyàwó ẹ̀. Àárín ìwà àtọ́lọ́wọ́n ọba ó ti ń tò báyìí kò ní dàrú. Àárín ìwà àtàṣíwájú tó ń tò kò ní dàrú. Àárín ìwà àti Ṣèyí Tinubu tó ń tò kò ní dàrú. Wọ́n ní ST ló gbójúlé, ṣé kò tó gbójúlé ni? ST pọ̀ gan. The first family in Nigeria, family Aṣíwájú ni. Ó wá bá Aṣíwájú tó bá Ṣèyí Tinubu tó. Àwọn kan wá ní wọ́n máa borúkọ Ṣèyí jẹ́. Ìwọ tó ń tó orúkọ Ṣèyí ṣe, tó ń tó orúkọ Aṣíwájú ṣe. Election táwọn win rèé àti win ẹ̀. Ìwọ ló ṣe Ṣègùnàtì. Ó pọ̀ gan ọkọ Àbẹ̀bí Ibáyọ̀mídé. I'm so loyal to you. Èmi Bọ́kàs mo padà lẹ́yìn ẹ̀ tí o Ṣègùnàtì. Wàláhì tàlà ìsìnwọ́n mi lọ ogún rẹ̀. Mo ń fẹ́ yín gbà ni mo padà lẹ́yìn ẹ̀ tí because o máa make me proud of you. Wàláhì tàlà ìsìnwọ́n mi láì. You make me proud of you all the time. Tí bá pèsè kòkó tó ní ìgìlẹ̀ méjì ó ti gbé. Who am I? Ta ló bí mi? Àwọn wo ló bí mi? Ta ló ṣu mí? Ẹyẹ wo ló ṣu mí? Ẹni tó máa ṣíwájú tó mọ̀ Ṣèyí. Mo dẹ̀ máa pè lọ́kàn á gbé. Lára alẹ́ mi tí máa pè kò ní gbé. Ká ní pé wá lọ Ṣègùn mo padà lẹ́yìn ẹ̀ tí. Ọkọ Àbẹ̀bí Ibáyọ̀mídé, èmi Bọ́kàs Àyìndé mo ń fọwọ́ ẹran mo fọwọ́ gbà kó ṣe gúngún o. Mo padà lẹ́yìn ẹ̀ tí. Mo bá ẹ sọ̀rọ̀. Ọ̀gá mi ẹ ṣe kan báyìí fún wa lójijì. Ẹ ṣe fún wa náà. Èèyàn kan wá ní kí n padà lẹ́yìn ẹ̀. Ṣègùn mo padà tí ọkọ Àbẹ̀bí Ibáyọ̀mídé. Ọmọ Godfather, ọmọ Sulu, bàbá ìwé, ọmọ Andos. Ó ní wálẹ̀ láíláí. Èèyàn múdà China, múdà àgbà, ó wálẹ̀ tì. Kọ́kọ́ ò ní ṣẹ́ fún wa. Ìwọ làwa rí ta fi ń yangàn la fi lágbára. Lẹ́yìn ẹ̀ àlágbára mọ̀. Ṣègùn ó wálẹ̀ tì.
mo gbé fún ẹ mo fọ́ fún ẹ mo tún dúpẹ́ lẹ́lẹ́kejì lórí ọ̀rẹ́ mi Àmánì ẹni tó tọ́ sí ẹ gbé fún padà Àmánì ló tọ́ sí wọ́n fi ìrúgbà àbùkù ni ẹ̀tù wá gbé fẹ́ni tó tọ́ sí ọ̀gá mi ò ní wálẹ̀ o ẹlẹ́dàá gbogbo àwọn tó ń ṣàdúrà fún ẹ lẹ́ni lórí ọ̀rọ̀ Àmánì lórí àwọn ọmọ Òṣòdì tó ìjáráǹkì wa tó ń jẹ́ ká máa ríra wa pa àwọn important ọ̀gá mi ò ní wálẹ̀ o mo fọ́ fún ẹ o Segun Lanti I so much love you èmi Bọ́kàsì mo love ẹ to the core àwọn ọmọ Òṣòdì dẹ̀ love ẹ Segun Nation ni wá ìwọ ló ń fún aráǹkì wàláì tààrà ìwọ ló fún aráǹkì o lọ́kọ̀ wá fi ń balẹ̀ o àwọn ọmọ Òṣòdì á dúró tó pẹ̀lú ẹ Segun Lanti a lè padà oúnjẹ kan níwà wọ́n ló ń fún wa níyì ó wá tó ṣe bàbá bàrì fún wa ó wá fún Johnson ó fún ní solar chairman ó wá fi Savage ṣe treasurer jàǹtà wàá jẹ secretary mi wà nígbè fọ́gà mi gbogbo kan tó máa múnú wa dùn ló ń ṣe fún wa náà a lè padà á padà tì Segun Lanti òde wa bẹ̀ mo fọ́ fún ẹ mo lọ́ọ̀fù ẹ gidi ni ọ̀rọ̀ ẹnu kọ́ wàláì tààlà ọ̀rọ̀ ẹnu kọ́ ibi tó bá ń lò lèmi ń lọ Segun Lanti àwọn ọmọ Òṣòdì I love ẹ we appreciate you ọ̀gá mi sà orúkọ ló fi ń pọ̀ ọba aládé mo fi ń lo o mi ò tó bẹ́ẹ̀ o tá lè mí ẹ má bínú sà Segun Lanti owó bá ṣe lò ẹ gbà bẹ́ẹ̀ ọ̀gá mi ní ẹ Segun Lanti àtijọ́ wà tipẹ́tipẹ́ látàyé ọmọ Àlàbá ta ló gọgọ lọ̀rẹ́ Sego tó máa wá pẹ̀lú ọmọ Àlàbá ló máa ń bá Brown Street ó ti pẹ́ ọmọ àrọ ó nàjú wà ní ó dẹ̀ ti fọ́ ya ilẹ̀ nu kò ní jù báyìí lọ ẹ máa jẹ́lé ìlọ́nà. èyí tèmi ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o kí lèrò ń gbà yín lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ mọ̀ ní comment section. a nílùú jù báyìí lọ lórí ètò lónìí bó bá ṣe máa lọ láàmú mú àṣetì gbọ́ yín. This is Digi Naija TV. Don't forget to subscribe, like and share. Ẹ ṣé o, ó dìgbà kan náà.